Ah, Èmọ̀rè o. Èmọ̀rè. Morímúhe ètè sọnù. Àfìgbà tá àṣírí túpo. Àfìgbà tí àṣírí túpo. Ah, wọ́n ní gbogbo wọn ló lè. Wọ́n ní gbogbo wọn ló ní jìbìtì. Wọ́n ní gbogbo wọn ní aláfọwọ́rá. Wọ́n ní gbogbo wọn ní wọn ò ṣe iṣẹ́ tí Olúwa rán wọn. Wọ́n ní gbogbo wọn náà kàn jẹ́ iṣẹ́ ara títí wọn. Wọ́n ní kò sí wòlíì mọ́. Bẹ́ẹ̀ ni wọ́n ní kò sí pásítọ̀ mọ́. Bẹ́ẹ̀ ni wọ́n ní kò sí prófẹ́tì mọ́. Ta ló sọ bẹ́ẹ̀? Wòlíì Ẹ̀sìkáyà, prófẹ́tì Ẹ̀sìkáyà, pásítọ̀ Ẹ̀sìkáyà, bàbá Ẹ̀sìkáyà. Àwọn ló tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀. Wọ́n ló lè ní gbogbo àwọn. Wọ́n tún kara wọn mọ́. Wọ́n kara wọn mọ́ pé gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run pátá wọ́n ló lè ní gbogbo àwọn. Wọ́n ní kò sí ìránṣẹ́ Ọlọ́run mọ́. Wọ́n ní kò sí wòlíì mọ́. Ẹ má jẹ́ ká tọra wa jẹ. Wọ́n ní kò sí pásítọ̀ kankan. Wọ́n ní gbogbo àwọn kan ń ṣe nǹkan tó kàn mú àwọn ni. Àwọn ò tẹ̀lé ìlànà Ọlọ́run. Àwọn ò ṣe nǹkan tọ́lọ́run fẹ́. Àwọn wòlíì ìgbàanì gbáyé àwọn Babalọ́lá. Àwọn wòlíì ìgbàanì àwọn ló ti ṣe nǹkan tọ́lọ́run fẹ́. Wọ́n ní gbogbo àwọn tí ayé òde ìsìn wọ́n ló lè ní gbogbo àwọn oníjìbìtì aláfọwọ́rá 419 òun ní gbogbo àwọn. Lótìtọ́ àbí lódodo mo gbọ́ ọ̀rọ̀ yìí ẹnu yà mí. Mo gbọ́ ọ̀rọ̀ yìí ara mi dẹ̀ ń bù máa sọ pé odindi wòlíì ńlá ló ń sọ eléyìí jáde. Nígbà tí wòlíì ńlá bá dẹ̀ ti ń sọ eléyìí jáde kí ló tún kù? Kí n má parọ́ fún yín, kí n má jalè. Àwa gan ti mọ̀ tipẹ́tipẹ́. A ti mọ̀ tipẹ́tipẹ́ pé àwọn wòlíì yìí olè ni wọ́n. Wọ́n rọ̀bù àwọn èèyàn ní. Gbogbo gbèsè ayé wọn ò ju owó lọ. Owó lẹ́yìn owó náà ni. Bọ́n ṣe ń gba táìtì, náà ń gba offering, náà ń gba building kìíní kan, náà ń gba ẹlòmíì lè gba owó oríṣi 5 nínú sáfíìsì kan. Bẹ́ẹ̀ tí máa mọ̀ pé olè oníjìbìtì òun ni wọ́n. Máa yìí tí wòlíì Ẹ̀sìkáyà tí wàá fọgbà yọ̀gà. Ókè ńgbà táwa bá tiẹ̀ sọ tẹ́ ẹ̀ bá lè gbàgbọ́. Irú wòlíì tuntun wá sọ iná sí. Wọ́n tún yọra wọn lẹ́ o. Wòlíì yóò yọ rẹ̀ sílẹ̀ o. Ó látòun náà ó kárẹ̀ mọ́ ó lè ní gbogbo wa. Bí màá yẹ ṣe sọ nìyẹn. Abẹ́ rò pé rọ́ ni tẹ́ bá rò pé rọ́ ni mò ń pa. Ẹ gbọ́ lẹ́nu bàbá fún ara wọn. Ẹ jọ ẹ̀bẹ̀ tẹ́mi tó kàn máa bẹ̀ yín ni wípé ṣé mo pé mi ni mo promise yín ní orí ìkànnì yìí. Any information tí n bá ti rí mi ò ní hesitate láti mú wá fún yín. Nǹkan tẹ́mi náà sáfẹ́ kẹ́ máa bá mi ṣe ni pé ẹ máa bá mi share ẹ̀. Ẹ jẹ́ káwọn ẹ má jẹ́ kókó jẹ́ pé àwa nìkan la máa jẹ gbádùn ẹ̀. Ẹ share ẹ̀ fáwọn èèyàn. Ẹ jẹ́ káwọn èèyàn darapọ̀ mọ́ wa. Ẹ jẹ́ kí ojú gbogbo wa là. Ọlọ́run ti dé. Ọlọ́run 2025 ó ti dé. Ó fẹ́ tú àwọn èèyàn sílẹ̀ nínú ìgbèkùn. Ó fẹ́ tú àwọn èèyàn sílẹ̀ nínú ìdè. Ó fẹ́ lajú àwọn èèyàn. Àwọn tétí wọn ti di. Ó fẹ́ la etí wọn. Ohun tá a lè ṣe náà ni pé ká máa share ẹ̀. Ẹ share prógámù yìí. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ wà tí subscribe. Ẹ subscribe sílẹ̀ ilé Global TV. Kájọ máa dẹ̀gbádùn ètò yìí lọ. Ẹ fi ọkàn yín hàn lábẹ́ comment section. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wòlíì Ẹ̀sìkáyà sọ. Ó sọ̀rọ̀ ilẹ̀kùn. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ analysis Rotimi Daniel. Ká wá wọnú sermon prophet pastor wòlíì Ẹ̀sìkáyà. Ẹ já lọ. Àbí Ẹ̀sìkáyà kan tí mo fẹ́ sáré yànnàná nínú fọ́nrán. Mo fẹ́ jẹ́ kẹ́ wo fídíò yìí. Yànnàná ẹ̀. Màá wá padà wá sọ àwọn nǹkan kan. Wọ́n ní olódodo a máa láyà bí kìnìún. Mo fẹ́ sọ fún yín pé olódodo gan máa ń láyà ju kìnìún lọ ń gbà mí. Bẹ́ẹ̀ni. Torí wípé nínú ìjù kìnìún gan máa ń sá fún àwọn ẹranko kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ni. Tó bá dojú ẹ̀ tán. Tó bá dojú ẹ̀. Pàápàá jùlọ irú àwọn ejò tó máa ń sán wọn yẹn kìnìún ó sá fún. Ṣùgbọ́n nígbà tí olódodo bá mọ̀ pé òdodo lòun gbé dání. Ẹ rí wípé ikú gun ò kì í ba olódodo lẹ́rù. Kí ló jẹ́ kú? Nítorí ẹ̀kọ́ èmi àtàwọn bàbá ẹ̀sẹ̀ ẹni fẹ́ pàdé ni máa pàdé. Wá jẹ́ pé ọkùnrin ó tàtọ̀rìn kóbìnrin ó mọ tàtọ̀rìn. Káwọn ẹni tó máa lómi lẹ́yìn ẹsẹ̀. Jura wọn lọ. Ẹ sáré wo fídíò bàbá Ẹ̀sìkáyà yìí mò ń bọ̀ náà. Ẹ máa gbọ́ o.
àtẹgbọ́. We are all thieves. We have not walked what he has called us for. ṣẹgbọ́. ṣẹgbọ́. We have not labored for the Lord with our sweat. We have not done that. You must do what the Lord said. Anyone that his life is not good at all, you don't take meat. We have our family, our children, our wives, they are not trusting our colleagues again because their telephones is not giving us rest again. God has departed from us because of our acts. Lord, reconcile with me tonight. Raise your two hands. You have not been working. You are not doing it. You have not been doing it. You have not been sweating on it. You are eating in that ministry. If you really work for the Lord, it will manifest all around. It will manifest in all regions. You are only using the signboard of our Father. You are doing this work of our Father. You have not done anything. What will the what our forebears have when we might have gone, what will our next generation think? Don't be surprised that those children raise your hands. Lord, reconcile with me tonight. Reconcile with me tonight. Holy Spirit, reconcile with me tonight. Raise your two hands. Reconcile with me tonight. àwọn ẹlẹgbẹ́ lẹ́nu bàbá yìí ṣé mi ni mo sọ ó ló lè ní gbogbo àwọn ó ní stealing by trick òun làwọn ń ṣe ó ní gbogbo àwọn ò ṣe iṣẹ́ tí Ọlọ́run rán àwọn ẹjọ́ ṣé mi ni mo sọ èmi kọ́ ni mo sọ náà àwọn tá à ń ṣe yẹsà fún nìyẹn o àwọn tá à ń ṣe yẹsà pastor prophet ìyàwó ilé mi kò lè pọkọ ẹ̀ ní dádì tó bá dé ní iwájú pásítọ̀ dádì o ó lè gbóúnjẹ dání báyìí tí pásítọ̀ máa fi jẹ́ tán lọ́wọ́ ẹ̀ but kò lè gbóúnjẹ fọ́kọ́lé ẹ̀ ọkọ tó fowó oúnjẹ tó lọ gbé fún pásítọ̀ yẹn ọkọ tó fowó ẹ̀ lẹ̀ kò lè gbóúnjẹ yẹn fún báyìí pásítọ̀ dòdò pásítọ̀ a máa kúnlẹ̀ ṣòṣòṣò dádì o òun àwọn yẹn náà ṣe ń kí wọn mọ́lẹ̀ tó ń gbà wọn lóyún wọn á ṣe wọn bó bá ṣe wù wọn ẹ wojú ayé ẹ wo bí tá a bá ọ̀rọ̀ religion dé ẹ wo bí tó fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ jẹ dé ẹ má wà surprise ìlú tán ti mú àwọn ẹ̀sìn yìí wá gan ìlú tán ti mú wa both Muslim and Christian ìlú tán ti mú wọn wá wọn ò gbé sórí báwa ṣe gbé sórí ní Naija wọn ò gbé sórí báwa ṣe gbé sórí ní Naija ìlú tán ti mú ẹ̀sìn wá mo gbọ́ pé ọba Saudi ọmọ ẹ̀ ìyàwó ọmọ ẹ̀ kò kí ń borí ìyàwó ọmọ ẹ̀ náṣọ́ra aṣọ ló ń wọ̀ ọba Saudi ọmọ ẹ̀ ọkùnrin ìyàwó ẹ̀ wọ́n ní kò kí ń borí náà máa aṣọ ló ń wọ̀
àwa wá mú àwọn ọmọ tí wá ń bì báyìí adaṣọ bo ẹwà wọn kọkùnrin míì máa rí wọn àbẹ̀rù pé àgẹ́ẹ̀tì gbogbo lọ́jìkì yín kọkùnrin míì máa rí wọn ni kọkùnrin míì máa pè wọn kọkùnrin máa sọ pé hello àǹtí ẹ máa rẹwà pọ̀ o ẹ daṣọ gbogbo ẹwà wọn cs náà ẹ dẹ̀ tọ́jú wọn bó ṣe yẹ kẹ́ ẹ tọ́jú wọn ìyà ń jẹ lẹ́hàá mi ìyẹn ní tàwọn mùsùlùmí ní mo ń sọ yẹn o ní ti kìrìsìtẹ́nì gbogbo jújú tẹ́ fi bò wá lójú ẹ má ṣàgbèrè ẹ má ṣe ṣìnà ẹ má ṣe panṣágà ọwọ́ ẹ̀yìn pásítọ̀ yìí dẹ̀ ní gbogbo ẹ̀kún ìyàwó níyàwó wíwó ọmọge ọlọ́mọge wíwó gbogbo àwọn tó wá ṣe consultation lọ́dọ̀ yín lílá ẹ̀tún aláwọn tán ìtura tún lóyún nù wọn ẹ̀tún lè dànù ẹ̀tún gbowó lọ́wọ́ wọn owó yìí náà ṣá ni ẹ̀dẹ̀ lọ́mọ ọjọ́ gbọ́dọ̀ fẹ́yàwó méjì ẹ̀dẹ̀ lọ́mọ ọjọ́ gbọ́dọ̀ ṣàgbèrè ẹjọ́ kí lẹ́yìn ṣe adẹ̀rí nínú báíbù tí ẹ̀ ń kà fún wa tẹ́ ẹ sọ wípé Jésù Kristi mú wá fún wa adẹ̀rí nínú báíbù yẹn tẹ́ pé àwọn ìránṣẹ́ Ọlọ́run gidigidi tọ́lọ́run yọ́nú sí èyí tó ní kéré jù ló níyàwó méjì onímẹ́ta wà onímẹ́rin wà Sólómọ́nù tiẹ̀ ìyàwó yẹn ò tiẹ̀ ló ń kà ara àwọn tọ́lọ́run bá dẹ̀ yọ́nú sí ni o tá a bá wá sọ pé ṣebí nínú bẹ́ẹ̀bù náà dẹ̀ ríbi tí àwọn kinní kan ti ṣe kinní kan wọ́n á ní Old Testament nìyẹn ẹ máa gbọ́ Old Testament òun nìyẹn wáyé tẹ wá ṣe ń lo Old Testament yẹn nínú church ẹni Jésù ti dé ó ti mú New Testament wá nígbà tí Jésù wá dé tó mú New Testament wá Testament àbí Testament tó mú New Testament wá ẹni gbogbo ọ̀rọ̀ nù Old yẹn kò wúlò mọ́ but ẹ̀ dẹ̀ ṣì ń kà nínú ṣọ́ọ̀ṣì ó ṣe wá jẹ́ pé portion ibi oníyàwó portion ibi ọlọ́tí òun lè wá rí mú bẹ̀ wípé kò dáa gbogbo èyí tó kù nínú Old ó dáa but new yẹn ọ̀rọ̀ ọlọ́tí inú ẹ̀ ọ̀rọ̀ olóbìnrin inú ẹ̀ ìyẹn nìkan lè fàyọ tẹ̀ ní òdà so kẹ́yìn lè máa jẹ̀gbádùn wọn àbí ìgbà tá a wá ká pásítọ̀ mi mọ̀ kọ́nà tá a ká pásítọ̀ mi mọ̀ kọ́nà tí o mọ nǹkan tó fẹ́ sọmọ lónìí yẹn ṣẹ́rẹ́ kan tó wà bẹ́ẹ̀ ni wípé Kristi tá a ṣe ń sọ bẹ́ẹ̀ nínú ṣọ́ọ̀ṣì ni wípé a ò fẹ́ kí àwọn èèyàn kọ́kọ́ máa fẹ́ oríṣiríṣi obìnrin ọtí ńkọ́ Kristi tá a ṣe sọ bẹ́ẹ̀ ni wípé a ò fẹ́ kí àwọn èèyàn kọ́ máa mu àmupara ok bẹ́ẹ̀ ṣe wá sọ ìná bẹ́ẹ̀ ṣe sọ ìná ṣáwọn tó mọ̀ àmupara ṣé wọn kì í mu ṣáwọn tó ń kọ́ṣọ́ ara wọn ṣé wọn kọ́ṣọ́ ara wọn bẹ́ẹ̀ ṣe sọ ìná àwọn tó ṣì mọtí rẹpẹtẹ o àwọn tó dẹ̀ ń kọ́ṣọ́ ara wọn ẹlòmíì mọ̀ pé ara wọn ò gbé dùgbò kan lọ kò dẹ̀ ní mú dùgbò kan yẹn lọ ẹlòmíì kẹ̀yẹ̀ ni tó bá ti rí fà ó máa mú ó sì ń ṣẹlẹ̀ o pẹ̀lú bẹ́ẹ̀ bí ẹ̀ yìí sọ́nà wáyé tẹ́ ẹ̀ ṣe kúkú sọ ẹni tó máa mú àmú ẹni tí ò ní mú ọ̀rọ̀ ìyàwó tà ń sọ iná mo máa ń tẹnumọ́rọ̀ yẹn ẹni tó máa fẹ́ mẹ́ta kò ní fẹ́ yọkan ẹni tó máa fẹ́ yọkan kò ní ṣe mistake fẹ́ méjì bó ṣe wà náà nìyẹn wáyé tẹ́ wá ń dìsèfù ara yín tẹ́ rò pé ń dìsèfù èèyàn ṣe bá ṣe rí náà lè tó wá ń tú yìí sí àìmọye pásítọ̀ tó lọ́mọ ń ta ìjọ táláró bá kú òun náà máa mọ iye arótó rẹ òun lò rẹ yín pásítọ̀ yẹn ẹ wá pásítọ̀ ẹgbẹ́ yín ló táṣìírí yín yìí kí ló tó wá kù wọ́n tàbí sẹ́yìn ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Rótìmí fẹ́ sọ. pásítọ̀ pariwo àsì pásítọ̀ ti pariwo àsì. padà sórí ojú ìwé Rótìmí Daniels Foundation for Peace and Equity ẹ jẹ́ n kọ́kọ́ béèrè kankan ǹjẹ́ tó bá jẹ́ irú àwọn mẹ́sẹ̀gì yìí ni a rí nírú àsìkò yìí tàbí látẹ̀yìnwá nínú body of Christ ǹjẹ́ irú àwa báyìí máa dìde
Wọ́n lè tako kìrìsìtẹ́nì. Ṣé gbọ́ mẹ́sẹ̀gì láàrin 3 minutes? Ṣé gbọ́n tí bàbá Ezekiah sọ? Gbogbo alágbó ọ̀gọ̀tẹ̀ Ezekiah sọ. Tí wọ́n bá ń fún wa nírú mẹ́sẹ̀gì báyìí tí wọ́n kàn tún wá sọ lásán tí wọ́n ń wùwà ẹ̀. Débi wípé wọn jẹ́ kí ẹ̀yin èèyàn olórí burúkú aṣèrè tẹ pera yín ní Christians. Ó ga o. Tí wọn jẹ́ kẹ́ ẹ mọ̀ ti àwọn gbọ̀ngbọ̀n wípé ẹni yẹn tí ò bá ti gbọ́ orí tó bá ti pray tí ò bá ti sọ kankan ó mi ń pe Ọlọ́run ò pé nìyẹn. Ṣé bẹ́ẹ̀ yẹn lẹ bá yé wọn jẹ́? Àbí? Torí bẹ́ẹ̀ ń wá prayer wèrè káàkiri àfẹ́ ṣiṣẹ́ à ń wá prayer kiri àwa la bá yé àwọn bàbá ẹ̀ jẹ́. Àwọn náà dẹ̀ ń tira àwọn gbọ̀ngbọ̀n. Tẹ́ bá fi gbèrú mẹ́sẹ̀gì báyìí sílẹ̀ tí oníkálukú mú jẹ pé wọ́n lọ́n wá ràn mí lọ́wọ́ nínú ọ́fíìsì mi tí mò ń lọ lẹ́ni mi gbọ́dọ̀ bá yé aláyé jẹ́ mi gbọ́dọ̀ sáìn pépà tí ò yẹ kí n sáìn mi gbọ́dọ̀ mi torí pé mò ń wá position. Kí n bá tọmọlà kejì jẹ. Kó bẹ́ẹ̀ ni ẹlẹ́ni ṣé ayé máa rójú àbí ò ní rójú? Ayé máa rójú. Ayé máa rójú. Ṣùgbọ́n ibi tí wọ́n bá ti sọ pé wọ́n ríran wọ́n jíṣẹ́ ó ṣẹlẹ̀ wọ́n ṣe kinní kan ìbẹ̀lẹ̀ yìí olórí ibu máa lọ torí ìdí ẹ̀ tí mo ṣe ń bú ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wọn tẹ́ ẹ̀ máa pàṣán ni wípé tó bá jẹ́ irú mi ni mo dìde ní tí mò ń sọ wípé irú nǹkan tí mo sọ irú nǹkan tí bàbá Ezekiah sọ wípé wọn ò ṣe dáadáa irú nǹkan báyìí ọ̀pọ̀ náà yá ni pé kémi náà lọ dá sọ chọ́ọ̀chì sílẹ̀ ọ̀pọ̀ náà yá ni pé kí n lọ rọ́ọ̀nù chọ́ọ̀chì kí n wò bó ṣe rí ọ̀pọ̀ náà yá ni pé ṣé bẹ́ẹ̀ ni bàbá Ezekiah láti gbọ́ ń sìn. First and foremost bàbá Ezekiah Elédùmarè ó bá mi dì yín mú gbogbo bí tẹ́ bá ti nídìí restoration ó ti yẹ yín sá gbogbo bí kíbi tẹ́ bá ti nídìí restoration láì wo wàhálà kí làwọn èèyàn máa sọ tó àwọn olórí burúkú tẹ̀ wé wọn nífẹ̀ẹ́ yín sá èmi ni mo nífẹ̀ẹ́ yín o mo nífẹ̀ẹ́ yín torí wípé àwọn nǹkan tẹ́ ẹ fi kọ́ wa pé ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀ aráyé yípadà onídàájọ́ ayé ń bọ̀ tí ó béèrè lọ́wọ́ rẹ báwo la ṣe lò ó ìgbésí ayé wa. Gbogbo bíkíbi tẹ́ wá ti ní di restitution àti restoration ẹ tètè lọ bẹ̀rẹ̀ sí ní ṣe sá ẹ̀yin náà wo mẹ́sẹ̀gì kékeré tẹ́ gífù ó wọlé lọ́kàn ó pani lẹ́kún ẹ̀yin fúnra yín gan-an ó dé lẹ́fù gan ẹ fáìtì ẹkún yẹn ni. Ẹ lè mọ gífùrú mẹ́sẹ̀gì báyìí látẹ̀yìn wá ká dìde náà. Ẹ lè mọ gífùrú mẹ́sẹ̀gì báyìí lọ́tún lósì lókè nílẹ̀ láàrin. Kí ló wá máa question Bible tá à ń question lé ní sáà? Tẹ́ẹ̀dẹ̀ tún máa preach ẹ̀ lásán tẹ́ẹ̀ tún dá ìfẹ́ ọmọlàkejì padà sínú body of Christ. Tẹ́ẹ̀ bá ń ṣe é bẹ́ẹ̀ tí irú wa ìbá dìde yẹ kán gbé wa lọ fún psychological evaluation ṣùgbọ́n ẹ wo bẹ́ẹ̀ ṣe ń palana dà. The next question tá a máa béèrè sí ni wípé ṣé ẹ̀pá ṣe bòró ṣá àbẹ́pà ò bòró mọ́ àbáṣọ ò bá ọmọ yẹ mọ́ṣọ́mọ́ yẹ ti rìn wò wọjà ní ìfẹ́ rò bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá jẹ́ kí rọrùn mẹ́sẹ̀gì kan sá jẹ́ gbogbo àwọn tó dẹ̀ wà nínú ìgbèkùn yín tẹ́ ẹ tú wọn sílẹ̀ pé you know what if I die I die if I perish I stand with God alone gbogbo ìtẹ́ ẹ bá ti ṣe tẹ́lẹ̀ ẹ lọ túbá. Because it is one thing to be saying it, it is one thing to be doing it. Torí Bíbélì sọ báwo ni yìí fi èdè wọn súnmọ́ mi ṣùgbọ́n ọkàn wọn jìnnà sẹ́mi Olúwa ìbílẹ̀ tí Bíbélì yìí sọ nìyẹn. Bẹ́ẹ̀ni. Nítorí ìdí nǹkan fọ́nrán ìmọ̀jẹ̀ kọ́kọ́ fẹ́ fi appreciate bàbá Ezekiah. Èmi gan appreciate bàbá yìí. Àmín. Ẹ̀mí tí ẹ̀mí tẹ́. Àmín. Lẹ́ẹ̀kan sí gbogbo bíkíbi tẹ́ ti ní the restitution àti restoration Elédùmarè ó mọ̀ bá mi fà yín lọ síbẹ̀. Àmín lórúkọ Jésù. Níbi ìgbà tẹ́ bá tó ṣe nǹkan méjì kẹ́ tó nísinmi mo wá appreciate yín ni mi ì fẹ́ sùn kankan. Ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ wá ń tẹ̀lé wọn tẹ́ ń bá wọn tẹ́ nífẹ̀ẹ́ wọn tẹ́ fẹ́ kó bá wọn lórí ẹ mọ̀ jó làwọ̀ ẹ̀yìn olórí ibú nìyí ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ dùn nínú ẹ̀ mọ̀ sórí ibú. Wọn ò lè pè. Ṣé bẹ́ẹ̀ ti gbọ́ lẹ́nu wọn fúnra wọn sìn? Àbí? Ṣé bó lẹ́ ti gbọ́ lẹ́nu bàbá Ezekiah yẹn sí tó bá jà àlàsọ ẹ̀ mọ̀ bú ẹ̀ mọ̀ ṣe pé fún Àbí? Ṣé ẹni gbọ́rọ̀ ti yanjú ara ẹ̀ Ó ti yanjú ara ẹ̀. tó rà ń sọ̀rọ̀ sókè. Ọ̀rọ̀ tí ń lójú túbọ̀. Ọ̀rọ̀ tí ń lójú túbọ̀. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn lẹ́nu Rótìmí Daniel náà. So ibi tọ́rọ̀ gbé wá dé yìí sìn ó wá kù sí gbogbo àwa ọmọ Nàìjíríà lọ́wọ́ ẹ má jẹ́ kí n sọ pé Yorùbá nìkan torí ó dà pé ilẹ̀ Haúsá nìkan òun ni ò ti sí. So bí mo ṣe ń sọ ilẹ̀ Haúsá nìkan
ni kò ti sí ṣọ́ọ̀ṣì púpọ̀. Ilẹ̀ Yorùbá ṣọ́ọ̀ṣì pọ̀, ilẹ̀ Yíbò ṣọ́ọ̀ṣì pọ̀, but èdè Yorùbá ni mò ń sọ. Ẹ jẹ́ kí n direct ẹ̀ sí àwa ọmọ Yorùbá. Ó wá kù sí ọwọ́ àwa ọmọ Yorùbá. Ọ̀rọ̀ láti gbọ́ látẹnu prophet Esikaya, pastor Esikaya, wòlíì Esikaya tó ní gbogbo àwọn olè náwọn stealing by trick òun náwọn ń ṣe. Gbogbo wọn náwọn mú kọmọkan. Àwọn ọmọ wọn ò gbà wọn gbọ́ mọ́, ìyàwó àwọn ò gbà wọn gbọ́ mọ́, ará àdúgbò ò tiẹ̀ gba mínísírì wọn gbọ́ mọ́. Gbogbo wa láti mọ̀ wípé wọ́n mú kọmọkan. Agbára òkùnkùn òun ni wọ́n fi ń ṣiṣẹ́ mírèkù tó ń ṣe. Kò sí mírèkù kankan níbi kankan. Ọlọ́run tó bá jẹ́ pé ìjọba lè ṣe, ó kàn jẹ́ pé ìjọba gan ò tí ì rojú ráyè ara wọn ni. Tó bá jẹ́ pé ibi tí ìjọba ti rojú ráyè ara wọn ni, kí church àti mosque kó wà lọ́ndà government project. Ìwọ tó o bá mọ̀ pé Ọlọ́run pè ẹ́, tó o bá mọ̀ pé Ọlọ́run pè ẹ́, kí government kọ́ ṣọ́ọ̀ṣì fún ẹ. Kọ́ ṣọ́ọ̀ṣì yẹn fún ẹ, property government ni. Ìwọ lọ́lọ́run pè àbí kó lè lọ bá government. Ọlọ́run pè mí, mo fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́, mo dẹ̀ ti ní space yìí báyìí. Kọ́ dẹ̀ kọ́ ṣọ́ọ̀ṣì yẹn fún ẹ. Kí government dẹ̀ ṣe gbogbo everything tó bá yẹ kán ṣe síbẹ̀ tí ṣọ́ọ̀ṣì bá nídìí àwọn equipment kọ́ dẹ̀ ṣe fún ẹ, kọ́ dẹ̀ máa san salary fún ẹ. Kò sọ mọ́ ọjọ́ kankan tó o gbọ́dọ̀ brainwash pé kọ́ mú tithe wá, kọ́ mú offering wá, kọ́ mú kíní kan wá, kọ́ mú donation kan wá. Wọ́n sọ fún gbogbo ọmọ èèyàn pé any pastor tó bá ti béèrè tithe offering lọ́wọ́ yín ẹ report ẹ̀. Kí ìjọba máa san salary fún wọn. Báwo ni ò bá ṣe dùn tó? Káwọn èèyàn kọ́ máa lọ sí church bó bá ṣe wù wọ́n, kọ́ máa lọ jọ́sìn. Ẹ rí pé àwọn èèyàn máa free. Àwọn èèyàn máa free láti sin Ọlọ́run. Wọ́n dẹ̀ mandate pé ẹni tó bá ti wá fún consultation, ẹ consult wọn, ẹ pray fún wọn. Ẹ guide wọn. Ọkọ àti ìyàwó tẹ́ bá rí pọ́n jà, ẹ fọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn. Báwo ni ò bá ṣe dùn tó? Àwọn àfáà náà kọ́ ṣe bẹ́ẹ̀ fún wọn. Mọ́ṣáláṣí lè ta ló fẹ́ jẹ ìmáàmù bẹ̀. Ok, wo ló fẹ́ jẹ ìmáàmù bẹ̀? O ò níṣẹ́ méjì ó fẹ́ ṣe o gbọ́dọ̀ máa kírun fún wọn 24/7. Kọ́ dẹ̀ fún ní yàrá bẹ́ẹ̀ bíi 2 bedroom flat tó máa gbé òun pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ ẹ̀. Kọ́ dẹ̀ máa sọ sálárì fún. Kò níṣẹ́ mímọ̀. Kásìkò òun tó kó dẹ̀ kírun fún wọn. Kó dẹ̀ wọnú yàrá ẹ̀ lọ. Àsìkò òun mi tún dé, ó tún kírun fún wọn. Bẹ́ẹ̀ náà ni ti pastor náà. Kọ́ máa sọ sálárì fún wọn. Kọ́ máa force anybody pé oh, you must bring offering, you must bring ẹ̀rí bí Nàìjíríà ṣe máa yàtọ̀. Kọ́ dẹ̀ fi òfin yẹn de gbogbo àwọn tó bá ti jẹ́ olórí títí kan iléeṣẹ́. Ìwọ ọ̀gá tó bá ní kọ́mọ kan fẹ̀yìn lẹ̀ kó tó fún níṣẹ́, ìwọ ọ̀gá bẹ́ẹ̀ kọ́ report ẹ̀, kọ́ gbayọ kó níṣẹ́, o wọ́ tẹ̀ ń tó lè jọ lórí. But àwọn gọ́fìmẹ̀ntì tó yẹ kán ṣe bẹ́ẹ̀, àwọn gọ́gọ́ fún ara wọn ti corrupt, àwọn gọ́gọ́ ti yàmá. Torí tó bá yẹ pé àwọn gọ́fìmẹ̀ntì kankan dúró déédéé ni, under wọn ló yẹ kí gbogbo àwọn religion yìí wà, kọ́ máa control wọn, kọ́ máa sọ salary fún wọn. Ẹ rí pé kò ní sí gbogbo yíyàmáyàmá yìí, kò ní sí pastor tó máa lọ sọ pé òun fẹ́ lọ ṣoògùn láti máa fi boost church. Kóṣù parí kó gbowó oṣù ẹni. Tó bá wù anybody kó wá sí church, tó bá wù anybody kó má wá sí church, o force anybody. Online ẹ̀sìn àwọn èèyàn ṣe. Ẹni tẹ́ bá rí ní church ẹ máa mọ̀ pé wọ́n force ẹ̀ wá, ó wá láti wá sin Ọlọ́run ẹni. Preaching tẹ́kan máa ṣe ni pé ẹ gbọ́ Ọlọ́run gbọ́, Ọlọ́run wà, Ọlọ́run real, ẹ súnmọ́ Ọlọ́run yín, ẹ jẹ́ ká gbàdúrà. Bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà fara yín, kẹ́ máa gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà náà. Ẹ rí pé kíní yìí, in fact, but àwọn ìjọba gan ò ṣe bẹ́ẹ̀. Ìjọba tí ò rojú ráyè ara wọn. Ṣé àwọn náà fẹ́ rojú ráyè èèyàn kan? Àwọn òṣìṣẹ́ ìjọba gan ọ̀rìn sanwó oṣù wọn déédéé. Ṣé àwọn náà fẹ́ sọ pé wọ́n fẹ́ sanwó salary pastor, àwọn fẹ́ san owó imam? Ẹ ti rí ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu wòlíì Esikaya yẹn. Inú mi ti ẹ̀ dùn tó yẹ pé wòlíì fún ara ẹ̀ ló jáde tó wá sọ. Prophet fún ara ẹ̀ ló jáde tó sọ. Tó bá jẹ́ irú wa la sọ, wọ́n á ní orí, ó ń bẹ̀sìn jẹ́. Ó ń destroy àwọn pastor, ó ń drag wọn. Pastor fún ara ẹ̀ ló sọ. Prophet fún ara ẹ̀ ló sọ. Wòlíì fún ara ẹ̀ ló sọ sí. Gbogbo ojú tó wò mí ẹjọ́, mo dúpẹ́ lọ́wọ́ yín.
tẹ́ ń bá mi wo program yìí mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀dẹ̀ ń bá mi share ẹ jọ̀ọ́ ẹ tún bá mi share eléyìí ọwọ́ tẹ́ fi ń share yẹn ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè ohun tá a lè fi àǹfààní tá a lè ṣe fún àwọn ara wa náà nìyẹn tá a bá ti gbé information wa ẹ̀yẹn distribute ẹ̀ kán lè máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní o mọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà ní bondage báyìí kí n sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n wà ní bondage gbogbo ibi tó ń wò mí yìí ẹ̀ ní kó sí ìdí ayé ìdí ayé ò ní dẹ̀yìn gbogbo ẹnikẹ́ni tó bá sọ wípé kí wàhálà máa jẹ́ tiyín ọba mi Èdùmàrè á bá mi da wàhálà sí wẹ́ni bẹ́ẹ̀ lágbádá ẹ ò ní ṣubú dànù ẹ ò ní rìn ju ebi ń pọ̀nù ẹni títí ẹ ti bàjẹ́ kò ní bà tiyín jẹ́ o ẹ ò ní bọ́ sọ́wọ́ o bẹ́ẹ̀ dẹ̀ lẹ̀ ní bọ́ sọ́wọ́ alágbèdá pásítọ̀ tó máa bá tọ̀tá yín jẹ́ wàhálà ìṣòro tó máa gbé yín dé ọ̀dọ̀ ẹni bẹ́ẹ̀ kò ní ṣẹlẹ̀ sí yín lágbára Èdùmàrè ẹ bá mi share fídíò yìí fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe what are you waiting for mo máa ń sọ fún yín ọ̀fẹ́ ní subscribe ọ̀fẹ́ ní comment ọ̀fẹ́ ní like wọn kì í jáwọ́ ẹ subscribe ẹ comment ẹ dẹ̀ like ó yẹ comment bí mo ṣe ń wo yẹn ẹ ti comment òǹkú sista ẹ̀yin náà ẹ kàn ń gbádùn program ni ẹ like ẹ comment ẹ subscribe kí ló dé ẹ̀yin náà ẹ subscribe now kẹ comment ẹ fi rọkàn yín hàn kí lè rí sọ̀rọ̀ tí pásítọ̀ yẹn sọ kí lè rí sọ̀rọ̀ tí Wole Hezekiah sọ́nsìn tó ló lè ní gbogbo àwọn pásítọ̀ àwa ti mọ̀ tipẹ́tipẹ́ a súnmọ́ wọn a bá wọn rìn a ti mọ̀ pé scam ni wọ́n but ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ̀ information àti wàá mú fún yín yẹn sìn ẹ̀ share ẹ̀ kẹ̀dẹ̀ subscribe sílẹ̀ ilé Global TV ire o.